ó wá pẹ̀gbẹ́ ẹ̀ jáde àbí kí ló dé. àtúnjẹ dá mi mo ka orú mu mi. orunú mú ẹ. Màámi ẹ máa wo lẹ̀wẹ̀ má dára yín láàmú ẹ jókòó. kí ló dé ògbọ́n ẹgbẹ́ ẹ sọ pé orun mú láti inú. wọ́n tún ti gbá wọn ni. ege. kọ́sítọ́mà dáadáa ni wọ́n. ó tún ti lọ dowó nù lọ́dún. Màámi mo ti sọ fún wọn pé tán bá fẹ́ lọ àjàbí umra Ali Yusuf International Travels and Tours ní kó bá lọ àìmọye èèyàn tí mo ti introduce wọn tó yẹn pé wọ́n délé báyìí wọ́n ń dúpẹ́ ni ziyara ọ̀fẹ́ ní Mecca àti Medina accommodation wọn kò lẹ́gbẹ́ hospitality wọn báyìí 100% ni hòtẹ́ẹ̀lì tó máa gbà fún yín báyìí ẹgbẹ́ aram ló máa wà mo ti sọ fún àwọn ni wọ́n gbọ́. Ali Yusuf. kí ló tún dúró dé máa bọ̀ ní Ali Yusuf International Travels and Tours tó kalẹ̀ sí nọ́mbà 50 Ìṣàgá road Owódélé bus stop along Blue road Sùúrùlérè Lagos 0803 512 4441 ọ́fíìsì wa wà nílùú Ìlọrin Ìbàdàn Ọ̀yọ́ Ayétòrò Ali Yusuf International Travels and Tours ìbẹ̀rù Ọlọ́run. agbègbè olólùfẹ́ wa káàkiri ọ̀gbọ̀n ayé káàbọ̀ sórí ètò yín ètò àṣírí ayé olè ògèrè tí àtàwọn àlùbáríkà wọlé ní ìlú Ìgbòdú lórí ètò lẹ́nu kí la pé wá fún yín kí la fẹ́ sọ ẹ̀yin tí wọ́n ẹ̀ máa wá nǹkan fìdílé nǹkan jẹ́ àjọṣepọ̀ ìgbà ṣe ń ṣe ó bá lè wò tí ní wọ́n àlùbáríkà wà ń kalẹ̀ bí bàbá ẹ̀kú dédé àsìkò yìí. yẹyẹ oge mi ní àlùbáríkà ọwọ́ ẹbí dànù wọ́n tó wà ní Gbódú bàbá àfọwọ́gbálẹ̀ bọ́mọ aláìgbọ́rọ̀ wí dààmú nìyẹn kọ́ náà dàgbà àbúrò ní wọlé wá bẹ́ẹ̀ ǹjọ́ táwọn ọmọ aláìgbọ́rọ̀ wọn láwọn ajagun gbalẹ̀ tó dé wọn kò bọ̀ mo ní ẹ̀kọ́ lẹ̀ máa jó àfọwọ́gbálẹ̀ ọ̀gá dípò ilé akọ́mọ̀dé àjọ yẹn wà ní ọ̀gá Sunday ọlọ́pọ̀ ní àlùbáríkà àfọwọ́gbálẹ̀ bọ́mọ aláìgbọ́rọ̀ yìí kí ni kí wọ́n ṣe fún ọmọ láwọn eléyìí wá tí wọ́n jẹ ní Ọlọ́run bá sọ pé kẹ́ pàdé ní ọjẹ yẹn kàn parẹ́ ni wọ́n bù wọ́n lọ fún wọn lẹ́dàkọ́ ló bí àfọwọ́gbálẹ̀ ọmọ aláìgbọ́rọ̀ wí ti ń bẹ ní Gbódú. bàbá lórí ètò lẹ́nìí ohun tí a fẹ́ gbé yẹ̀wò ọ̀rọ̀ ńlá torí ọ̀rọ̀ ńlá náà làwọn ń gbé yẹ̀wò àbálò àwọn ọ̀rọ̀ ńlá. èmi fẹ́ ọ̀rọ̀ tó ní kí mi yàtọ̀ fáwọn ọ̀rọ̀ ìjẹ́mẹ́jẹ̀bẹ́ ọ̀rọ̀ àwọn jẹ̀mbẹ́tẹ́ àjà ọ̀fẹ́ ọ̀rọ̀ àwọn yẹn. bàbá ọ̀rọ̀ tèmi dá lórí ọ̀rọ̀ ológo kí ló fà á tí ọmọ ológo tí ò kì í fi ń rògbò lò kí ló ń fa ìjákulẹ̀ ògo tó bá bímọ kékeré wọn á wò ó ìmí ò lè jẹ́ àwọn tó bá ti bí wọn tó wọ ọkọ̀ọ̀sẹ̀ jáyé ìmí ò lè jẹ́ bóyá ẹ̀mọ̀ àwọn chọ́ọ̀chì mi wà wọ́n ti gbé ọmọ wòlíì àti rí àwọn míì àlọ́wọ́ sàábì fún mi wọn ní ọmọ ìyá ọmọ ológo ni o ìràwọ̀ àtọ̀ gan o ṣùgbọ́n at the end of the day àwọn la máa padà máa bá ń bi tí ò yẹ ká ti bá ẹlòmíì wọn ló bá ṣe kíní kan lọ bá kàn kò ní rọ́bà jẹ tó máa fi jáde láyé kí ló ń fà á. ṣe èyí oge sórí ọ̀rọ̀ yẹn ọ̀rọ̀ lẹ gbé wá yìí o ọ̀rọ̀ tẹ gbé wá yìí ọ̀rọ̀ tó ní kìmí ni o gbà kíyèsí o sórí ọ̀nà méjì ni ó tó pín sọ́nà méjì lọ́nà mẹ́fà ọ̀nà àkọ́kọ́ níbi tó pín sí ọmọ ológo nítorí ọmọ bá ti ń bọ̀ wálé ayé ọmọ máa ń diwọ́ wáyé ni o ọmọ á wáyé á diwọ́ wáyé báyìí kò ní fẹ́ kó jẹ́ pé oríire tóun ó ṣe láyé káwọn èèyàn ó rí òwe ló fi pa ṣẹgẹ́tì ọ̀rọ̀ mi ok ọmọ tó wá diwọ́ wáyé tí ọ̀fẹ́ kan rí oríire òun bẹ́ẹ̀ náà wọn ó ti mọ tí ó jẹ́ wọ́n ní ọmọ ìyá alábàdá tí ò bí wọn ọba ni o ṣíàmánù ni o gọ́vnà ni o èèyàn ńlá ni o kí ni ìwà jẹ́ kéèyàn ó rí lò ìyẹn ni ọ̀nà méjì ní pín sí àìlákìyèsí èèwọ̀ jíjẹ àìlákìyèsí èèwọ̀ jíjẹ èèwọ̀ máa ń pàfà kéèyàn mọ gbogbo èèyàn lò àìlákìyèsí máa ń fà ok ntí ọba yẹ ké iṣẹ́ tí ọba yẹ kéèyàn ó ṣe téèyàn bá ń ṣe
kì í jẹ́ kéèyàn orógo èèyàn lò ok ntí ọba yẹ kéèyàn ó jẹ téèyàn bá ń jẹ kì í jẹ́ kéèyàn orógo èèyàn lò sọ ọ̀rẹ́ ni tá yóò bá yọ lẹ́nu ló ń pa láàfáà o ló ń bọ ṣéègùn tó jẹ́ o tó bá kú nọ́mbà ẹ̀yọ kan yóò máa mísì wọn ò ní jórí pé wọ́n ti mọ̀ pé tọ́bẹ̀ pé ọ̀nà ó sì fún wọn ò ní jórí pé o sórí ńjọ́ tó gbọ́n ọba já fún yàn hello bàbá àṣẹ nọ́mbà yín nìyẹn máa pè é padà ẹni wọ́n bá dí lọ́wọ́ wọn ò ní jórí pé mọ́ o wọn ò sì ní pè é ó gẹ̀ẹ́tì ọ̀rọ̀ mi wọ́n sì máa ń ṣe láyé nìyẹn o báyé dẹ̀ sí rí nìyẹn o ok ọmọ omi kò gbọ́dọ̀ jẹ ìgbín ó lè jẹ́ pé gbèdéde yẹn ni ọmọ wù jẹ olóṣàlá kò gbọ́dọ̀ mẹ́mú ọ̀pẹ ó lè jẹ́ pé mú ọ̀pẹ yẹn ni ọmọ wù mu èèwọ̀ ni èyí jẹ́ kí lè máa jẹ́ kéèyàn má rògbò èèyàn lò kò nídìí kó réèyàn sójú ẹ bá mi wòràwọ̀ mi kí ni ó yẹ máa jẹ kí ni ó yẹ máa jẹ ó ní nítorí èèyàn gbà èèyàn forí ẹni sun súwìtì bisikíìtì tí wọ́n á gbé lọ sódò táyé èèyàn ó sì máa dá ok èèyàn mú òbí adìẹ èèyàn fi ṣe sàrà fún obìnrin téèyàn ó sì rí ìyàwó alálùbáríkà fẹ́ obìnrin mú àkùkọ a fi ṣe sàrà àjẹmọ́ a lọ fún níbàárà ọkùnrin a sì rọ́kọ alálùbáríkà fẹ́ ṣùgbọ́n ọmọ rẹ tó lọ́kọ kò lọ́kọ ò lákìyèsí fún ọmọ gbogbo ọmọ kọ́ ní fẹ́ fagbó gbogbo ọmọ kọ́ ní fẹ́ yọmọ bú àkóbá ń bẹ bí omi ọmọ mi ò ti tó sọ̀rọ̀ wọn ò ní jọ sọ̀rọ̀ ẹlòmíì wọn á gbèjù sínú rẹ̀ ẹlòmíì ojú ara rẹ̀ nǹkan funfun ní ọmọ jáde àwọn ọsibítù yẹn irọ́ dẹ̀ bẹ lẹ́nu wọn orúkọ kò sórúkọ tí wọ́n ipa àìsàn wọ́n ti ń pè kan ní kíní kan tọ́lẹ̀tì wọ́n mọ̀ pé kan kíní kan kíní dípò pé wọ́n fi sọ pé ẹ̀sẹ̀ ẹ̀gúsí ni ẹ̀sẹ̀ abẹ́rẹ́ adẹ́fọ́ alọ́ àgúnmọ̀ ẹ̀ àfilẹ̀ ok nínú èèwọ̀ jíjẹ ẹ máa ń jẹ́ káìsàn máa ṣe èèyàn nínú èèwọ̀ jíjẹ ẹ máa ń bẹ́ẹ̀ bí tí èjẹ́ kéèyàn bá láàánú pàdé nínú èèwọ̀ jíjẹ ẹ máa ń yọ ayé èèyàn lẹ́nu so téèyàn bá máa béèrè abèrè Yorùbá kéwù wọn lákọọ́lẹ̀ ní ìyóge o wọn ní kí ni wọ́n ti wí wọ́n ní abèrè ọ̀nà òkè ń ṣìnà kí ló ní mo wí sáwá gbọ́njọ́ àwọn àgbà lọ ni tá à ń lọ bìkan tá a béèrè ọ̀nà mọ́ ìrìn àjò tá a mọ bí tó tá à ń lọ tá a lè béèrè ibẹ̀ èèyàn máa ń béèrè ọ̀nà ní ọmọ omi ó yẹ kó yẹ ọmọ atẹ́gùn ó yẹ kó máa tí ó jẹ ọmọ ẹrọ̀fọ̀ ó yẹ kó máa tí ó jẹ inú àwọn nǹkan yẹn ní sílẹ̀kùn ọ̀là fún yàn ẹlòmíì mọ ìrìn àjò ọmọ Ísírẹ́lì ìrìn ogójì ọjọ́ wọ́n sọ ogójì ọdún wọ́n yàn lọ́wọ́ o ìrìn ogójì látàrí ànábì Ọlọ́run ni o téèyàn bá fẹ́ rí ní àjò ayé ẹ̀rìn ẹ má ṣáájò wòlíì ń ṣáájò má ṣáájò àáfàá ń ṣáájò mùsùlùmí ń ṣáájò ok pásọ ni wọn ò gbowó lọ́wọ́ ọmọ ìjọ wọn ò gbowó lọ́wọ́ èèyàn kan òun dẹ̀ ra private jet ń bolókó bá bẹ́ẹ̀ ẹ̀dẹ̀ ní òṣáájò wọ́n ọmọ ìjọ òsì rí kẹ̀kẹ́ gùn ọ̀gànàgẹ́rẹ́ Jésù Olúwa wa bí o owó ní kẹ̀kẹ́ yìí rere kí ló ní mo wí èyàn ó béèrè ni ó fi tètè débi tí ń lọ wọ Ọlọ́run èmi náà béèrè owó ọ̀dọ̀ Ọlọ́run mo ti béèrè ẹ̀ báyìí o àtọ̀dọ̀ ànábì o èmi náà fẹ́ gun private jet fẹ́ gbowó lọ́wọ́ ẹni kankan ẹni gbogbo ojú tí ń wò mí ẹ̀yin náà sọ bẹ́ẹ̀ o Ọlọ́run kò ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan o
orí ọkọ̀ tuntun orí ilé tuntun ọlọ́run ṣe fẹ́ni kọ̀ọ̀kan wá ní ọdún yìí o wọ ọlọ́run owó pẹ̀lú fàyàbalẹ̀ mọ́ fún wa lówó tá a mọ̀ sí ẹrẹ́lẹ̀ sáré òkè ògo wa járí lò ògo ọmọ wa yóò rí lò ìwọ ọlọ́run o ògo wa o wọ́n jẹ́ odi yóò dáa ń padà bọ̀ wá padà bọ̀ ọlọ́mọ sẹ́ni àjò àná padà bọ̀ Jésù ó padà dé kò ní sojú èmi ni àbí yóò sojú yìí ẹ sojú ẹ̀yìn ẹ mọ̀ ẹ mọ̀ wọn lọ ń bọ̀ yọ wà àbí ìyàtọ̀ yájọ́ afọ́jú tó gbárọ̀ dìde ojú òkú wọn dé ládé ẹ̀gbọ́n ń padà bọ̀ èmi náà mọ̀ pé yóò wà kò ní sojú èmi tí èèyàn ọba fẹ́ kí ní àjò ẹ ọmọ sóore wọ́n fi bí sùn fún ẹ òun ṣàánú èèyàn wọ́n ń ṣe bí fún ẹ ó gbọ́kànlé èèyàn wọ́n ń dẹ̀ ẹ́ bọ́yá ìwọ̀ tó ń jẹ ń ló fà á bọ́yá aṣọ tó ń wọ̀ ń ló fà á bọ́yá ìrìn tó ń rìn ń ló fà á ọ̀tá máa ń fa ọlọ́run mọ́jọ́wọ́ ọ̀tọ̀ tẹ̀ wá mọ́jọ́wọ́ rẹ̀ ó tẹ̀ wá mọ́jọ́wọ́ ara rẹ̀ ó tẹ̀ wá téèyàn pásọ̀ ń lọ àjò wòlíì ń lọ àjò àfáà ń lọ àjò babaláwo ń lọ àjò nǹkan tí ọba ti ní àfẹ́ ti èèyàn tí ó sì ní bayé èèyàn jẹ́ tí ó sì ní bayé ọmọ ẹni jẹ́ pé káyé èèyàn fi lójútu ni ẹ ṣe o ẹ má ṣe nǹkan tó burú jù ẹ má ṣe wá nǹkan nípasẹ̀ tààrà èèyàn nǹkan ọ̀nà ọ̀la omi ìwẹ̀ odò ìwẹ̀ ẹgbẹ́ bí dànù ẹ̀ṣẹ̀ àgbo ọlọ́run lòdì sí o owó ni kẹ̀kẹ́ yèrèrè o péyàn ọba lówó kó lè lẹ́sìn ẹtí èjẹ́ kéèyàn ò délẹ̀ lérí ogun ni ẹni tí ogun ọba já ọ̀dà òun oṣù gbàdúrà ìgbàtọ́ yẹ ká dún àyàn gbà ló súnmọ́bìnrin lójú oorun òní òsì nǹkan kan wọ ọkùnrin súnmọ́ ẹ lójú oorun òní òsì nǹkan kan bẹ́ẹ̀ mẹ́wàá ń bẹ ọlọ́run dákun mọ́jà sí jẹ́ o mọ́jà sí mú o mọ́jà sílẹ̀ tẹ́ o téèyàn bá ti gbé ọwọ́ kọ́wọ́ àwọn nǹkan kan ń bẹ tó yẹ kéèyàn máa fi para kó tó sùn lálẹ́ àlùjọ̀nú burúkú ò ní dọ́dọ̀ èèyàn àǹkárẹ ni ó wá yàn rí àwọn nǹkan kan ń bẹ tó yẹ kéèyàn máa fi pawọ́ kó tó lọ bí iṣẹ́ láàárọ̀ gbogbo ìgbà tí ọba máa náwó gbogbo ibi tí ọmọ náwó sí yóò máa ró rere ni obìnrin míì dáa kọ̀ọ̀rá láàánú àwọn wèrè ọkùnrin ní ọmọ bá pàdé yàrá dídá ọ̀gbọ́dọ̀ bá dáná dé mi o ọmọ ní lọ kọlélé ya àbáṣíra ọjà kọ wèrè bẹ́ẹ̀ lèmi ò dẹ̀ rí èyí ò bẹ̀rẹ̀ jagunjagu yàrá dídé kí lẹ fẹ́ kí lẹ ṣe wọ́n máa gbé gẹ̀gẹ̀gẹ̀ nígbà tó ti wọ ẹbí dànù tó ti wọ ọwọ́ kọ́wọ́ ọmọ bá àánú pàdé mọ́jẹ́ wọn tọrọ wa jẹ mọ́ pásọ̀ tí ń kú private jet kò lébi kankan kálukú gbìyànjú sọ̀rọ̀ ara ẹni wọn náà gbìyànjú sí pèsè ayé rẹ èmi náà ṣoògùn wọn náà ṣoògùn àjẹ tí ń pààyàn wọn ìrẹ́jẹ̀ lẹ́nu rẹ̀ kálukú nítorí rẹ kálukú kéṣe ológun ẹni wọn bá gbégi ní agbẹ́bọ lórí oní ọ̀dà téèyàn ò fi sórí rẹ téèyàn ò fi bá láàánú pàdé ọlọ́run ẹjọ́ wọn wá o yà bá àánú pàdé o yà lórí rẹ ṣe o ìjọ mẹ́jọ yìí yóò gbé o. ọ̀rọ̀ ńlá náà nìyẹn ní kẹ́ ẹ wọ́n ẹbí dànù ṣàwọn nǹkan pẹ́pẹ́pẹ́ tó lè máa dínà ohun rere nǹkan kékeré mi ló yẹ kẹ́lòmíì ṣe tí ò ṣe àwọn adìpá máa para dáradára níwájú ògbó ọlọ́run níjà ṣúgọ́nù kọ́sẹ̀ bá nìbàdí kábídà nínú Ìgbòdú bí kíbi tẹ́ bá ti ń bọ̀ ẹ̀dẹ́kọ̀dùgà yẹn tó lọ sí Ìjẹ̀dẹ̀ bọ́lẹ̀ ní Ìgbòdú junction ẹ ti rí sáàmù tàbí kẹ́ ẹ pé 0023829492 08023829492 ọlọ́run ajá arógolo àmì ọ̀dàbọ̀.